سلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم. آمين. مولانا أمير الجيش الله تعالى الله مسا باوا شي عليكم يكايك فوا. آمين. يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي. يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي. èyí tí ó dùn mọ́ bàbá mi bàbá àgbà pátápátá bá a bari mọ́kọ́ láti ìjẹta tó fi dáná tó fi wá dòní pẹ̀lú òkú ọlọ́run tí ó fi dọ̀la bàbá mi dáńbọ̀rọ̀ nù. mo fẹ́ ṣe balẹ̀ èyí tí ó dùn mọ́ bàbá mi òun náà ní kí gbogbo àwa tá a jọ mọ̀ dé kádàkùn kábàmì ìyanu káwé kárántì ìjọ táwa náà ní jòkó bá ti jòkó yìí mọ́ tá a padà dẹni tí wọ́n bò mọ́lẹ̀ ìjọ náà ní bí àná yìí tí bàbá mi tí wọ́n dúró láàyè yìí tí bàbá wọn kádàmù tí wọ́n pè wọ́n kàn wá sọ̀rọ̀ ẹ dákun torí ọlọ́run ọyọ̀ kan náà kú tá a fẹ́ wí bàbá mi dáńbọ̀rọ̀ nù wọ́n ní kájọ wí pẹ̀lú ohun òkè dáadáa pé ya Rabbi ya Ghaffar ighfir li abdika ya haya salati. يا ربي يا غفار ẹ bá mi wí. يا ربي يا غفار اغفر لعبدك. fún Maulana Amirul Jaysh الله تعالى عنه. mo kí bàbá mi pátápátá láàyè yìí bàbá wa Mukaddamu àgbà. سلام عليكم سنة نبوية. ọba tó ní kí ṣe wa kó máa ṣojú ẹ̀mí yín ọba náà làbá yín dúpẹ́ fún lọ́dọ̀ Ọlọ́run. ẹ dákun ẹ jẹ́ ń ṣe báyìí. سلام عليكم سنة نبوية. kò ṣe ti fàárí. سلام عليكم سنة نبوية. kò ṣe ti fàárí jẹ́ eré náà dákun torí Ọlọ́run. سنة نبوية. bàbá mi dáńbọ̀rọ̀ lọ tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ẹ dábẹ́ ẹ bá pé ṣe. سلام عليكم سنة نبوية. الإجابة فرض على كل مسلم. ọba tó ní a máa jẹ́ dígí yín Ọlọ́run ní fáwọn àmọ́ yín lójúmọ́. سلام عليكم. ẹ dákun ẹja ká nítorí Ọlọ́run fáwọn bàbá yìí. سلام عليكم سنة نبوية. mo tara bàbá mi àgbà pátápátá mo kí bàbá wa ní sàtámà. سلام عليكم سنة نبوية. mo tàtàrà tí wọ́n mo kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ń bẹ níkàlẹ̀ tí wọ́n ń fojú ìyọnu tí wọ́n fi ń wo èmi ọmọ ọmọ wa. سلام عليكم سنة نبوية. mo gbọ́ lẹ́nu bàbá mi dáńbọ̀rọ̀ nù. bàbá mi sọ pé gbogbo àgbàlagbà dáadáa tí ń bá ń fi ojú rẹ̀ tí ń fi ń wo ọmọ ọlọ́mọ Ọlọ́run sì yọ oore látara ọmọ tiẹ̀ náà. سلام عليكم سنة نبوية. ta lèmi tí bàbá àgbà bàbá wa Mukaddam
rántí àná, wọ́n rántí ìjẹta, wọ́n wá lé mi tí wọ́n bí lánàá tí mo jẹ́ ọmọ àgbẹ̀. Wọ́n wá ní kí n wá tọ́ kéwú níwájú àwọn, kì í ṣe pé wọ́n ní wọ́n á ṣe wá sí. Salamu alaykum sunnatun nabawiyyatun. Mo fi kí gbogbo àwọn báńgbọ́lá, gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ látara yín. Mo kí ọkùnrin wọn, mo kí obìnrin wọn, mo kí ọmọdé wọn, mo kí àgbà wọn. Salamu alaykum sunnatun nabawiyyatun. Ijabatu fardun ala kulli muslimin. Bàbá mi dámọ̀ràn náà gẹ́gẹ́ ní bí àná yìí. Lérí ibi tí mo wà yìí ni bàbá wa lórí Jésù dúró sí. Ìwọ̀n ń jẹ́ àyájọ́ ọjọ́ tí ọ̀rẹ́ wọn. Nabawiyyatun. Bàbá mi Alifulani, ọ̀rẹ́ yín, ààyò yín, bí tí wọ́n dúró náà ní. Bàbá tó tún dá àná padà ní. Sunnatun nabawiyyatun. Lóòótọ́ àmọ́ ṣe. À ń gbìyànjú díẹ̀díẹ̀ lẹ́yìn àwọn tó bí wa ní. Níbi tí àgbàlagbà míì tí ó ti máa wò pé ó fẹ́ tán fáwọn ọmọ yìí náà. Níbi tí àgbàlagbà míì tí wọ́n máa wò pé àwọn eléyìí náà ní pẹ́ tí wọ́n yín ẹ̀pẹ́. Sunnatun nabawiyyatun. Níbi tí àgbàlagbà míì tí ó máa wò pé níjó làbákàrà wọn tákàrà wọn bímọ. Bàbá wa Mùkádàmù wọn ò já sunkún rẹ̀ lónìí. Salamu alaykum sunnatun nabawiyyatun. Inni urahibu Yahya. Inni urahibu Yahya. Inni urahibu Yahya al-ilmi wal-hikami. Yahya al-Fulani rasulul ilmi maulana. Yahya al-Fulani rasulul ilmi maulana. Wíkẹ́gbọ́. Urahibu Yahya al-ilmi wal-hikami. Bí n bá fẹ́ yọ máa lè mo rí èyí. Mo rí ẹni tí bàbá mi àjọ máa fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ wọn àjọ sọ gbogbo ọ̀rọ̀. Ọ̀rẹ́ yín náà ni òsì láyé mọ́ yìí. Iye. Adékálù ń jọ náà, kálù ń ní títì tí mo dáná lóru Jésù wọlé. Àṣírí ìgbẹ̀yìn tẹ́ ìlera náà nù. Mo kí yín, bí kì í bá ṣe pé gbogbo wọ́pọ̀ tí mo fẹ́ rí wájú ẹ̀yin bàbá mi ni, ó yẹ kí n kí yín jù bẹ́ẹ̀ lọ. Níbi táwọn tó wò pé ó fẹ́ tán fáwọn náà, lẹ́yìn sì tó ń bàbàrà wa báyìí. Àṣé gbogbo ibi táwọn ọmọ tí yóò náà bá dé, àṣé wọ́n mọ̀ ga ni. Amina ya Allah. Ẹ̀fà sàmì dáadáa. Amina ya Allah. Ìrí bàbá mi mọ́, àmọ́ ọ̀rẹ́ mi. Ìwọ́n jẹ́ ìtútù ọkàn fún wa. Àbí kọ́lọ́ wọ́n dákun. Bẹ́ẹ̀ ni àwọn bàbá mi dáńbọ̀rọ̀ ló ti pò yìí. Kọ́lọ́ ń jẹ́ mẹ́rin tẹ́ kù fún wa lóòótọ́ bẹ́ẹ̀. Yahya Fulani. Kó sì mọ́ pa bàbá dáńbọ̀rọ̀ nínú ẹ̀ láéláé kó mọ́ pa wọn láéláé. Yahya Fulani rasulul ilmi wa maulana. Yahya Fulani rasulul ilmi maulana. Mo padà sọ́dọ̀ àmì Ọlọ́run. Kàdá òhánìhù dìrídàmá
wọ aṣọ lásán. كذا أولي ضبطا ما مقدمنا جاءت القلب ìdí ẹni ni ìdí kí ni wọn lọ́wọ́. ضبطا ما مقدمنا tálíkì ni wọn lọ́wọ́ tí ń kí lérí ilẹ̀. náà ni bàbá mi mùkádàmù. جراحة القلب ما قد فاق صحبنا جراحة القلب ما قد فاق صحبنا akéèyàn ni bàbá mùkádàmù. lẹ́yìn ìgbà tí bàbá wa mi àbúrò Jésù kú wọ́n wá pè wá. wà ní ọ̀tẹ́ ń bolo wà. ẹlòmíràn mọ̀ pé sàláàtì dámù sàláàtì gangan ni mí. wà ní ọ̀tẹ́ ń bolo wà. yóò mi máa ní mo wà lẹ́kọ̀ọ́ wọ́n ní máa bọ̀ wá kó o lẹ́kọ̀ọ́ máa bọ̀ wá bó o nínú ilé tó ti rí. جراحة القلب pẹ̀lú àti wọ́n máa fi bá mi wí. ما قد فاق صحبنا gbogbo ọmọ tí o bá ní ó ń túṣì láti inú ilé tó fi bọ́ ta yóò padà kàbùkù gbẹ̀yà ayé rẹ̀ ní. جراحة القلب ما قد فاق صحبنا أقوم ألمي Ṣojú èmi ẹ bá yẹ kó ànábì lẹ́ẹ̀mẹ́ta fún bàbá mi. Àkókòjú alábí máa ń lẹ́yìn sábẹ̀ fàtìmí. Bàbá tí ò ní kéka. Àkókòjú alábí. Bọ́lá bá ti rí bàbá mi kádà mò ń là á mọ́lẹ̀ pẹ́rẹ́ dandan. Àkókòjú alábí. Wọ́n ní èyí tó ṣe yí ọ̀dà èyí tó ṣe yí dá múra sí i. Àkókòjú alábí. Ẹ wá rántí ìjẹta pẹ̀lú àtẹ̀yìn àti bàbá wa lẹ́kí mo rà ṣáábì ti tàná. Ẹ rántí Mọ̀lánà Ṣéhù Ṣáàzìlì. Ẹ wá rántí Àmírù Jésì tàná. Ẹ wá dá gbogbo rántí ò padà lérí tiwa. Ṣé yóò ní ìṣe wá sí? Àkókòjú alábí máa ń lẹ́yìn sábẹ̀ fàtìmí mo ká dábọ̀ láṣùkì ìrọ́jì náà za ẹ̀hẹ́sánà. Ibi tẹ́lẹ̀ mi ò ti sọ pé ọmọ ẹjọ́ ni wọ́n. Bọ́ ọ bá sọ pé ọmọ ẹjọ́ ni wọ́n pẹ̀lú ọkàn tí ọ̀dà Ọlọ́run ò sì ní sóore fọmọ tiẹ̀ náà. مقدم العصر تعطي الناس إحسانا أقول ألفي Wájú àwọn tí wọ́n wòyàn tí àlùbáríkà fi ṣẹ́ sí ìrànlá mú wáyé. Wọ́n ti ń wò mí kò sí tí ó ṣe mí. أقول ألفي Orí tí mo lọ gbaná wájú wọn lọ gbaná àlùbáríkà wájú wọn kí n tó máa bọ̀ wá sẹ́ni kétébè yìí. ما ليس بالختم Bẹ́ẹ̀ kì í tàbí kọ́. ما ليس بالختم Bàbá mi yára Fúlàní mímẹ́. أقول ألفي ما ليس بالختم Bí mo ti wà yín nísìí, iná tó juná lọ àti àwọn. ما ليس بالختم Ìtí ń gbà sára, ń gbà sára. Bẹ́ẹ̀ bá kọlù ní bí òtí rọ, yóò parẹ́ tọmọtọmọ ni. ما ليس بالختم مقدم العصر تعطي الناس إحسانا مقدم العصر تعطي الناس إحسانا. Bàbá mi Al-Fulani, mo bá ra mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin yá wa ẹ̀wí bẹ́ẹ̀ yín náà ẹ bá sọ bẹ́ẹ̀. Tọ́lọ́wọ̀ ṣe nínú máa lè. Bẹ́ẹ̀ bá máa ń ṣe alhamdulilayi dáadáa, Ọlọ́run ò ní sàwọn ọmọ tiẹ̀ náà lọ́ máa lè. الحمد لله. Ìtẹ́fì ìbàmí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Òun náà ní tani ọmọ tó lọ fẹjọ́ sùn Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Ẹ̀yìn tó ń ṣe Ọlọ́run dáadáa. صلى الله عليه وسلم. Ẹ bá kò tọrọ Ọlọ́run, ọba ìpọ́jú ọ̀bí Ànábì là bá ń ṣe lóòótọ́. Ẹ bá yìnbó Ànábì kó hó wìtìwìtì. صلى الله عليه وسلم. Ọmọ tó lọ fẹjọ́
ọlọ́fẹ́jọ́ bàbá rẹ̀ sàdẹ́bì. Ó ní bàbá òun ó lè ní àmàjíwò lówó. Bàbá òun ó lè ní àdíìsì sahih làdíìsì tí mo fẹ́ kà yìí. Àgbà wa lọ́jọ́jọ́ Abi Salamata Ubaidu bin Khalisa. Akhbarana Abdullahi bin Nafi' al-Madani an al-Muqaddir bin Muhammad al-Muqaddir. Ṣé o bẹ ti yìnbọn Nabi? Ó ní an Jabir bin Abdullahi ja'a rajulun ila Nabi sallallahu alayhi wa sallam. Wọ́n ní Jábìrù gbà wá afẹ́fẹ́ ṣe ọlọ́run pọ́nmọ̀ tó sun kúrò dà Nábì. Wípé bàbá àwọn máa jí òun lówó. Bó ti fẹjọ́ sọ Nábì tán. Ànábì wá sọ fọ́mọ náà wípé lọ pe bàbá rẹ̀ wá. Kí ló fà á tí bàbá rẹ̀ fi ń jí ọ lówó? Ọmọ ń jáde tán òjìṣẹ́jú kan sí méjì lọ. Jìbìrìlù bá sọ̀kalẹ̀ fún Ànábì. Sallallahu alayhi wa sallam. Ẹ̀yin yá wa, ẹ̀yin lè máa sọ pé àṣàkẹ́ àlàkẹ́ ni. Ẹ̀yin bá Ànábì tó wí ṣe wìtìwìtì. Sallallahu alayhi wa sallam. Fadazala Jìbìrìlù ala nabiyyi sallallahu alayhi wa sallam. Jìbìrìlù bá sọ̀kalẹ̀ sọ́dọ̀ sí Ọlọ́run. Ó ní inna Allaha yuqri'uka as-salam. Ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ni máa kí ọ kí n máa ṣàyàfi rẹ̀. Ẹjọ́ tí ọmọ tó wá fẹjọ́ sùn ọ́ nísìn tó ní bàbá àwọn ń jíwó lówó bí bàbá rẹ̀ bá dé béèrè lọ́wọ́ bàbá rẹ̀ pé kí ni tí ń sọ̀rọ̀ kí ni tí ń sọ nínú ọkàn rẹ̀ títí rẹ̀ méjèèjì ò sì gbọ́. Ànábì ti gíráàpù rẹ̀ tó ṣe Ọlọ́run Muhammadu Sallallahu alayhi wa sallam. Muhammadu Sallallahu alayhi wa sallam. Muhammadu bàbá wà nípò àlọ́dọ̀ wà lànàbí wà lè yìí. Sallallahu alayhi wa sallam. Ẹni bá fẹ́ bá fojú rí rẹ̀ dáadáa kó ló bá dẹ́bi dáadáa kiri. Sallallahu alayhi wa sallam. Bọ́bá yìí ti mú bàbá rẹ̀ dé. Ànábì nítọ̀ ó dé ọmọ rẹ̀ ló fẹ́ jó sùn. Ó ló ń jí òun lówó. Bó ló jẹ́ bàbá yìí wá ń sọ fún sí Ọlọ́run. Ó ní ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀. Owó tó ní mò ń jí òun ṣé ń ná fún ara mi ni àbí ń ná fún ìdílé wa àbí ń ná fáwọn tó jẹ́ gbọ́n rẹ̀ tó jábúrò rẹ̀. Nígbà Nábì béèrè débẹ̀ tán Ànábì ní já tiẹ̀ fìyín òun lẹ̀. Kí ni tí ń sọ̀rọ̀? Kí ni tí ń sọ lọ́kàn rẹ? Títì rẹ méjèèjì ò sì gbọ́. Báyìí Nábì ti wí bẹ̀ fún un lẹ́ẹ̀kan náà. Ọba ṣàkóso ẹ̀kú fún Ànábì. Ọlá Ànábì Muhammad. Ó ní gbogbo nǹkan lọ́wọ́ fi mọ̀ yín. Lọ́wọ́ forí sẹ́nu ni bàbá yìí wá ń sọ̀rọ̀. Kí ni tí ń sọ? Tí ń sọ ní ọmọ wa jẹ́ wá sí. Ó ní gadawtuka mawludan wa mi'tuka yafi'an. Gadawtuka mawludan wa mi'tuka yafi'an. Tu'allu bima ajli alayka wa tanhalu. Gadawtuka mawludan wa mi'tuka yafi'an. Bàbá yìí wá ń fún sí Ọlọ́run lésì. Ó ní oṣù Ọlọ́run. Gadawtuka mawludan. Ó ní ẹ̀rọ ọmọ burúkú yìí. Látijọ́ tá a ti bí láti ń fún ní jíjẹ, là ń fún ní mímu, là ń fún ní níná,
láfún onílò. غدوتك مولودا ومنتك يافعة ألو بما أجني عليك وتنعل Ìfẹ́ olùwádìí lóru. Dọ́kọ̀ tí mi sọ bí mi tẹ́lẹ̀ mọ́ àbí táàrẹ̀ kékeré kan bá sí ọmọ burúkú yìí. بسببها مأبيت Táàrẹ̀ kékeré kan bá sí ó ti dòkó yìí. لسكمك Ó ní lámọ́ àbí ó lè ní èso mọ́ ń gbà náà. لما أبيت لسكمك إلا Torí kò ní ìyá láyé mọ́. Àìní ìyá láyé rẹ̀ mọ́ ló jẹ́ kí n dínà ní ògidì. Torí tiẹ̀ táǹtọ́ táǹrẹ̀ kò jẹ́ lásọ méjì láyé. لما أبيت لسكمك إلا غير آدم الملو فلما بلغت السن Ó ní bí ọba sùn. Bàbá Àlùfùlání ó ní bí ọba sùn. Òun ò bẹ́rù tó lè sùn. Òun máa lọ òun máa bọ̀ ni. إلا غير آدم الملو Ọmọ tó wá fẹjọ́ sùn yìí. Ó ní bí ọba sùn. Bí ọba sùn òun ò lọ́jú oorun tó wọ́n sùn. فلما بلغت السن والغاية التي إليها ما دام فيك كنت مؤملا Olówó ti gbé ń dàgbà díẹ̀díẹ̀ ó fi wá tójú bọ́ olówó olíyì olọ́lá onípò onígbogbo téèyàn máa fi yanràn lára ọmọ gbogbo àdúrà tá a tọrọ fún ó ní gbogbo ẹ̀ náà ló ṣe lójú wa ló tún wá fẹjọ́ mi sùn yìí. فلما بلغت السن والغاية التي إليها Káàkà jàálítà jẹ́sà yìí ibi tí mo bá sọ̀kalẹ̀ sí náà nù. جعلت Jàálítà jẹ́sà yìí ìfìmọ̀tán wà fàṣọ́sọ̀tán. Ó ní tí ó wà fi ṣẹ̀san fún mi ni pé kó máa lé mọ́ mi. وفصاصة Ó wá fẹjọ́ sùn ìyá ànábì. جزائي كلفة وفصاصة كأنك أنت المنعم المتفضل Ọmọ burúkú yìí kò gbé ẹ̀wọ̀ ara rẹ̀ wọ̀ mọ́ ìwà bí ọlọ́run ni. كأنك أنت Ní tìtorí chíńjì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní tìtorí pípè tí wọ́n ń pè káàkiri ayé kò wájú dìmí bàbá rẹ̀ mọ̀ kò jẹ́ dìmí àyò rẹ̀ mọ̀. Ó wá fẹjọ́ sùn ànábì tí wàá rí i pé ìbínú òun ti lágbára débi pé èpè ló kù tí ó ṣe. كأنك Ànábì wa ní kó dúró. Ànábì wa mú ọmọ náà sí ọ̀dọ̀. Ànábì wa ní anta wa maluka li abika. Àti wọ àti dúkìá rẹ ti bàbá rẹ lè gbogbo ẹ̀. Àṣebíbi náà bá dáhùn lónìí tí ìyá ọmọ àlè tí ìyá ọmọ kọ́mọ pé bàbá mi pè mí pé mo bọ̀ láti gbó. Tí mo wá rí bàbá náà dá lóhùn àṣé mo soríire láyé àtàkìyámà. Oríire tí mo wá ṣe òun náà mo ní ẹ bá ń dúpẹ́ sí i. Kìí ṣe wáàsí kọ́ ni wọ́n ní wá ṣe. Pípẹ́ tí wọ́n pè mí òun náà wáàsí mi. Ṣé o mọ̀ pé wọ́n ò pè èèyàn àmọ́ ń tó da èèfojú rí? Bó o bá rí ń tó da ó tó fẹnu bàjẹ́ ni. Àwọn tí wọ́n jẹ́ backbone ti wà ní. Àwọn tán ní a máa lọ ní. Àwọn tán ní a máa ṣe é ní. Nígbà bàbá wa dé ládé tẹ́ àṣẹ ìfẹ́ kí wọ́n ṣàgbápò oríire yẹ́nyẹ́ ni. Kí wọ́n á fojú kan àwọn ọmọ yẹn tó ṣe pé tá bá ṣẹ́jú orin mọ́yàn la èèyàn ṣàgbápò oríire láyà tàbí àmọ́. Oríire tí mo wá sí lónìí ọlọ́mọdé oníbànújẹ́. Wọ́n wọlé adúgbò tí mo dún yọ̀rọ̀ mọ́sàbá ń tẹ́ àná lòdì. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.